A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ni a gbọ́ wípé ó ṣe àbẹ̀wò sí olùdásílẹ̀ ifásitì Afẹ́ Babalọ́lá Adó-Èkìtì Vanguard, ààrẹ Afẹ́ Babalọ́lá ní ọ́fíìsì rẹ̀ nínú ọgbà ifásitì. Àwọn tí ó súnmọ́ ìjà òfin tó ń lọ lọ́wọ́ ní ó ṣeé ṣe kí àbẹ̀wò yìí ní ó ń ṣe pẹ̀lú ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí Babalọ́lá fi kan agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí ó fi ìpínlẹ̀ Èkó ṣebùgbé Délé Fárótìmí. Orísun ìròyìn kan sọ fún akọ̀ròyìn wípé Obi wá láti wo ọ̀nà mìíràn yanjú aáwọ̀ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako Fárótìmí tí í ṣe ọ̀kan gbòógì ọmọ ẹgbẹ́ Obedient Movement. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ilé-ẹjọ́ májísírèètì ìlú Adó-Èkìtì gba ìwé ẹ̀dùn ọkàn tí Babalọ́lá fi ránṣẹ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ nínú ìwé Délé Fárótìmí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Nigeria and its Criminal Judicial System. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá pe ẹ̀sùn tako Fárótìmí sí ilé-ẹjọ́ gíga lórí ẹ̀sùn oníkókó 12 tí ó dá lórí ìwà ọ̀daràn lórí ẹ̀rọ ayélujára cybercrime. Bí ó tilẹ̀ jẹ́ wípé ilé-ẹjọ́ gíga ti gba ìyọ̀ǹda Fárótìmí pẹ̀lú $50 mílíọ̀nù. Níbi ìgbẹ́jọ́ àná ni adájọ́ Babs Kwewumi ti pàṣẹ kí afẹ̀sùnkàn ṣe àgbékalẹ̀ ìwé ìrìnnà rẹ̀ sílé-ẹjọ́ kí ó tó sún ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 29 oṣù Kínní ọdún 2025. Ikọ̀ agbẹjọ́rò rẹ̀ ti ń ṣiṣẹ́ láti bá gbogbo gbèdéke rẹ̀ pàdé títí di àsìkò ìkóròyìn yìí jọ. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé ẹgbẹ́ kan lábẹ́ ọ̀mbrádà ìdájọ́ òdodo fún Afẹ́ Babalọ́lá Justice for Afẹ́ Babalọ́lá Legacy JABL ṣe ìkìlọ̀ lánàá fún àwọn tó ń gbèrò àti ṣe ìfẹ̀hónúhàn ní ìlú Adó-Èkìtì lórí ìgbẹ́jọ́ àti àhámọ́ Fárótìmí kí wọ́n jáwọ́ tàbí faramọ́ ohun ojú wọn bá rí. Àwọn olùfẹ̀hónúhàn ni wọ́n ń gbèrò àti gbàgbóró lónìí lórí ìjà òfin àárín Babalọ́lá àti Fárótìmí. Bí a kò bá gbàgbé wípé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọ́yẹlé Sowore ti pè fún ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè bẹ̀rẹ̀ lónìí ní Èkìtì, Èkó, Àbújá àti King's College London. Nígbà tí ó ń fèsì sí ìpè yìí ni ọmọ ẹgbẹ́ JABL kan Olóyè Michael Osaloni ní Fárótìmí àti àwọn akẹgbẹ́ rẹ̀ jẹ́ ọ̀jọ̀gbọ́n nídìí ká ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n ń lo ìfẹ̀hónúhàn gẹ́gẹ́ bí irinṣẹ́ fi da àlàáfíà orílẹ̀-èdè láàmú. Ó ní kí wọ́n gbáradì àti kojú àtúbọ̀tán ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọn kò lè gbè lẹ́yìn. Osaloni ní kí wọ́n má dá lábàá àti ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Èkìtì kí wọ́n má bàa jẹyàn wọn níṣu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-iṣẹ́ NNPCL ti sọ wípé ilé-iṣẹ́ ìfọpo ìlú Port Harcourt ti bùṣe kó parí 90% completed. Ibi ìfọpo Port Harcourt PHRC ni ó ń ṣiṣẹ́ ní ẹ̀ka méjì: ibi ìfọpo àtijọ́ pẹ̀lú agbára 160 bárẹ́lì lójúmọ́ àti ibi ìfọpo tuntun pẹ̀lú agbára 140 lójúmọ́ tí gbogbo agbára méjèèjì fi jẹ́ 210,000 bárẹ́lì lójúmọ́. Ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ NNPCL Mele Kyari ni ó sọ eléyìí lánàá nígbà tí àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti olókoòwò TUC ṣe àbẹ̀wò sí PHRC ní ìpínlẹ̀ Rivers. Kyari tí igbákejì ààrẹ àjọ alámòjútó epo Isiyaku Abdullahi ṣaṣojú ní àtúnṣe ṣì ń lọ lọ́wọ́ ní ibi ìfọpo tuntun. Láìpẹ́ àwọn yóò ṣe àfihàn rẹ̀ fáráyé. Ó ṣàlàyé wípé nígbà tí àwọn bá máa fi parí ibi ìfọpo yìí yóò jẹ́ àrà ọ̀tọ̀ láàrin àgbáyé nítorí àwọn á rí i dájú wípé ó tẹ̀lé gbogbo ìlànà ètò ìlera lágbàáyé. Bákan náà ni yóò pèsè epo ànító tí a nílò lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Reno Omokri ti sọ wípé àtúpalẹ̀ ọrọ̀ ajé yóò padà so èso rere fún ọmọ orílẹ̀-èdè jẹ. Omokri ní ó yẹ kí a ṣe ayẹyẹ ìdàgbàsókè okòòwò GDP tí ó wọ 3.46%.
trade surplus, àtúnṣe ibi ìfọpo owó náírà tó dúró déédéé láìpẹ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ó ti ní, pẹ̀lú ìyà tí ọmọ orílẹ̀-èdè fi ara dà, ìdájú tó pọ̀ ń bẹ wípé orílẹ̀-èdè ti ń tọpasẹ̀ àṣeyọrí nínú ìdàgbàsókè ọjọ́ ọ̀la ọrọ̀ ajé. Ó ní àtúpalẹ̀ ọrọ̀ ajé tí ó fagilé ànádànù owó lórí epo bẹtiró, pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè ni ó ti pèsè ààyè owó sílẹ̀ fún ìjọba ní gbogbo ìpele láti yanjú àwọn ohun amáyédẹrùn tí aráàlú nílò jùlọ bíi ètò ìlera àti ètò ẹ̀kọ́. Ọmọkùnrin ní ìmọ̀ ìjìnlẹ̀ Tinubu láti ṣàmójútó ọrọ̀ ajé ni ó yọrí sí àdínkù gbèsè àti àlékún owó ìlú nípamọ́ Nations Foreign Reserve tí ó ti wà ní $40 bílíọ̀nù báyìí. Ó wáá rọ àwọn tí wọ́n sì ń kárí sọ lórí àbájáde èsì ìdìbò ààrẹ ọdún 2023 tí ó gbèsè ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n tètè gbà kámú ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ láti mú orílẹ̀-èdè kúrò nínú àjàgà ìṣòro ọrọ̀ ajé. Ọmọkùnrin sọ̀rọ̀ lórí ìpèníjà tí ó dé bá ààrẹ orílẹ̀-èdè Syria Bashir Assad pẹ̀lú gbogbo àtìlẹ́yìn Russia. Ó ní ó yẹ kí èyí jẹ́ ẹ̀kọ́ fún ọmọ orílẹ̀-èdè tí wọ́n na àsíá orílẹ̀-èdè Russia nígbà ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára tí ó wáyé nínú oṣù kẹjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Ondo láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Agboola Ajayi ti sọ lánàá wípé òun ti pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ Tribunal Ondo State Election Petition Tribunal tako àṣeyọrí gómìnà Lucky Ayédatiwa. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọjọ́ 24 tí ìdìbò gómìnà wáyé. Àjọ elétò ìdìbò INEC ni ó kéde gómìnà Ayédatiwa láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí pẹ̀lú èsì ìdìbò 366,781 tí ó fi na akẹgbẹ́ rẹ̀ Ajayi tí ó ní àpapọ̀ ìbò 117,845. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ẹgbẹ́ PDP Àkúrẹ́ ní Ajayi ṣe àfihàn wípé ikọ̀ agbẹjọ́rò rẹ̀ ti pe ẹ̀sùn ẹ̀dùn ọkàn pẹ̀lú ìrètí láti gba ìdájọ́ òdodo bọ̀ nílé-ẹjọ́, ṣùgbọ́n ó kọ̀ láti sọ ohun tí ó pe ẹ̀sùn lé lórí. Nígbà tí ó ń fi ẹ̀hónú rẹ̀ hàn lórí àbájáde èsì ìdìbò, olùdíje PDP ni ó ṣe àpèjúwe rẹ̀ ní ìṣekúpa ìjọba tiwantiwa miscarriage and murder of democracy. Bí ó tilẹ̀ jẹ́ wípé Agboola dúpẹ́ fún ìrọ̀rùn tí ètò ìdìbò ìpínlẹ̀ Ondo bá dé, ó ní láti ìgbà tí ìbò ti parí ni ẹgbẹ́ wọn ti yẹra nínú ọ̀rọ̀ sísọ ní gbangba láti lè ní àǹfààní àti ṣe àgbéyẹ̀wò gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ ìdìbò. Ṣùgbọ́n lẹ́yìn àyẹ̀wò fínífíní ni àwọn wá fi ìmoore hàn sí ará ìlú fún ìgboyà tí wọ́n ní nínú wọn àti ọgbọ́n tí wọ́n fi yanjú ọ̀rọ̀ ní ọjọ́ ìdìbò pẹ̀lú gbogbo ìpèníjà tí wọ́n rí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo ti da ẹ̀sùn tí Agboola pè tako àbájáde èsì ìdìbò ọjọ́ 16 oṣù kọkànlá ní ilé-ẹjọ́ nù. Adájọ́ Tóyìn Adégòkè fìdí ẹ̀ múlẹ̀ wípé olùdíje PDP tí ó pe ẹ̀sùn tako olùdíje APC Ayédatiwa àti ìkejì rẹ̀ Ọláídé Adékànmí kò lẹ́sẹ̀ ńlẹ̀ nítorí ó ti kọjá ọjọ́ 14 tí ìdìbò parí gẹ́gẹ́ bí ìlànà òfin ètò ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.